Ẹ kú dédé àsìkò yìí ní gbogbo ibi tí ẹ ti ń gbọ́ mi nílé lóko tàbí lẹ́yìn òde. Ẹ jẹ́ kí a gbàdúrà. Bàbá wa àti Ọlọ́run wa, a dúpẹ́ fún ojú rere àti àánú tí a rí gbà. A dúpẹ́ fún ìwàláàyè yín nínú ayé wa. A dúpẹ́ nítorí pé ẹ pa wá mọ́. A dúpẹ́ nítorí pé ayọ̀, ìbùkún, àṣeyọrí, ìgbéga, àlùyọ yóò rú fún wa léni ọjọ́rú lórúkọ Jésù. A fi ògo àti ọlá fún orúkọ yín. Ọ̀rọ̀ náà tí ẹ rán sí wa léni, ẹ jẹ́ kó ṣe ọkàn àti ara wa ní rere. Kó má ṣe lòdì sí wa ní ọjọ́ ìdájọ́, nítorí tí a gbàdúrà lórúkọ Jésù Olúwa wa. Àmín, àmín orúkọ Jésù. Ìwé ọ̀run ṣíṣí tí a ti ọwọ́ olùṣọ́ àgùntàn Enoch Adeboye kọ. Èní ọjọ́rú, ọjọ́ kẹrìndínlọ́gbọ̀n oṣù kẹrin. Ọjọ́ kẹrìndínlọ́gbọ̀n oṣù kẹrin. Àkòrí: ta ni orí rẹ? Ta ni orí rẹ? Àkọ́sórí: ó sì jẹ́ orí fún ara. Èyí ni ìjọ, ẹni tí í ṣe ìpilẹ̀ṣẹ̀, àkọ́bí láti inú òkú wá, pé nínú ohun gbogbo kí òun kí ó lè ní ipò tí ó ga jù. Ìwé Kólósè orí ìkíní ẹsẹ̀ ìkejìdínlógún. Bíbélì kíkà náà mú nínú ìwé Éfésù orí ìkẹrin ẹsẹ̀ ìkíní dé ìkejìlá. Ìwé Éfésù orí ìkẹrin ẹsẹ̀ ìkíní dé ìkejìlá, tí ó kà báyìí pé: nítorí náà, èmi òǹdè nínú Olúwa, mò ń bẹ̀ yín pé kí ẹ̀yin kí ó máa rìn bí ó ti yẹ fún ìpè náà tí a pè yín, pẹ̀lú ìrẹ̀lẹ̀ gbogbo àti inú tútù, pẹ̀lú ìpamọ́ra. Ẹ máa fi ìfẹ́ faradà fún ẹnìkejì yín, kí ẹ sì máa làkàkà láti pa ìṣọ̀kan ẹ̀mí mọ́ ní ìdìpọ̀ àlàáfíà. Ara kan níbẹ̀, ẹ̀mí kan, àní bí a ti pè yín sínú ìrètí kan ti ìpè yín. Olúwa kan, ìgbàgbọ́ kan, baptísì kan, Ọlọ́run kan àti Baba gbogbo, ẹni tí ó wà lórí gbogbo àti nípa gbogbo àti nínú yín gbogbo. Ṣùgbọ́n olúkúlùkù wa ni a fi oore-ọ̀fẹ́ fún gẹ́gẹ́ bí òṣùwọ̀n ẹ̀bùn Kristi. Nítorí náà, ó wí pé nígbà tí ó gòkè lọ sí ibi gíga, ó di ìgbèkùn ní ìgbèkùn, ó sì fi ẹ̀bùn fún ènìyàn. Ǹjẹ́ ní ti pé ó gòkè lọ, kí ni ó jẹ́? Bí kò ṣe pé ó kọ́ sọ̀kalẹ̀ pẹ̀lú lọ sí ìhà ìsàlẹ̀ ilẹ̀. Ẹni tí ó ti sọ̀kalẹ̀, òun kan náà ni ó sì ti gòkè rékọjá gbogbo àwọn ọ̀run, kí òun lè kún ohun gbogbo. Ó sì fi àwọn kan fúnni bíi àpọ́stélì, àti àwọn mìíràn bíi wòlíì, àti àwọn mìíràn bíi evangelisti, àti àwọn mìíràn bíi olùṣọ́ àgùntàn àti olùkọ́ni, fún àpẹẹrẹ, fún àṣepé àwọn ènìyàn mímọ́, fún iṣẹ́ ìránṣẹ́, fún ìmúdàgbà ara Kristi. Kí Olúwa kó bùkún kíkà àti gbígbọ́ ọ̀rọ̀ rẹ̀ ní orúkọ Jésù. Wàyí ẹ tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ láti gbọ́ ohun tí olùṣọ́ àgùntàn Enoch Adeboye ní fún wa lónìí. Ìní ọjọ́rú. Ìmọ̀ tó gbajúgbajà ni pé àwọn tí Ọlọ́run pè jáde ló yẹ kí ìjọ wà fún. Kristi ni orí ìjọ, nítorí ẹ̀yà ara tó ṣe pàtàkì jù ní orí. Orí ṣe pàtàkì tó bẹ́ẹ̀, bí o bá fẹ́ ya fọ́tò pélébé, ohun gbogbo tí wọ́n ń wá tí wàá yà kò ju àwòrán orí rẹ lọ. Ọkàn, kíndìnrín àti ẹ̀dọ̀ ó ṣe é yọ fún òmíràn láti rọ́pò, ṣùgbọ́n kò tíì sí orí gbígbé àti ìdápadà rí, tàbí orí tí a pààrọ̀ rí. Ṣé Kristi ni orí rẹ? Bí ìdáhùn rẹ bá jẹ́ bẹ́ẹ̀ ni, ṣé òun ni ìran rẹ? Ojú jẹ́ ẹ̀yà lára orí tó ṣe kókó. A sì mọ bí ìran ṣe pàtàkì tó. Níbi tí kò sí ìran, àwọn ènìyàn ṣègbé. Ìwé Òwe orí ìkọkàndínlọ́gbọ̀n ẹsẹ̀ ìkejìdínlógún. Ṣé Kristi ni ìgbọ́ràn rẹ? Bí Kristi bá jẹ́ ìgbọ́ràn rẹ, á jẹ́ pé ìgbàgbọ́ rẹ yóò máa dàgbà, nítorí Róòmù orí ìkẹwàá ẹsẹ̀ ìkẹtàdínlógún wípé
Ìgbàgbọ́ máa ń wá nípa gbígbọ́ gbígbọ́ ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run. Ọ̀rọ̀ náà ni Kristi. Jòhánù orí ìkíní ẹsẹ̀ ìkíní àti ẹsẹ̀ ìkẹrìnlá. Ìyẹn yóò ṣe atọ́kùn wa sí imú, ohun tí o sì ń mí sínú àti ìta ṣe pàtàkì gẹ́gẹ́ bí ìṣe àpọ́stélì orí ìkẹtàdínlógún ẹsẹ̀ ìkejìdínlọ́gbọ̀n. Nítorí nínú rẹ̀ ni àwa gbé wà ní ayé tí àwa ń rìn kiri, tí a sì ní èémí wa. Ó wà láàyè gẹ́gẹ́ bí Kristẹni. Ó wà láàyè gẹ́gẹ́ bí Kristẹni bí o bá ní Kristi sínú rẹ àti síta. Ta ni ó ń ṣe àkóso ọpọlọ rẹ? Kí ni ó ń gba ọpọlọ rẹ láti máa rò? Ìwé Òwe orí ìkẹtàlélógún ẹsẹ̀ ìkeje wípé nítorí bí o ti ń ṣírò ní ọkàn rẹ, bẹ́ẹ̀ ni o rí. Ìwé Fílípì orí ìkẹrin ẹsẹ̀ ìkẹjọ sọ irú àwọn èrò tó yẹ kí a máa ní: mímọ́, ìfẹ́, títọ́, ìròyìn rere àti ìyìn. Ta ni ó ń darí ẹnu rẹ? Kí ni ò ń jẹ? Ta ni ò ń yìn? Ọlọ́run tàbí ènìyàn? Jòhánù orí ìkẹrin ẹsẹ̀ ìkẹrìnlélógún wípé èmi ni Ọlọ́run. Àwọn ẹni tí ń sìn kò lè ṣàìsìn ní inú ẹ̀mí àti òtítọ́. Báwo ni o ṣe ń gbàdúrà? Ta ni ó ń darí rẹ nínú àdúrà? Ìwé Jòhánù orí ìkẹrìnlá ẹsẹ̀ ìkẹrìnlá wípé bí ẹ̀yin bá béèrè ohunkóhun ní orúkọ mi, èmi yóò ṣe é. Ìwọ yóò jẹ́ Kristẹni aláṣeyọrí bí Kristi bá jẹ́ orí àti olùdarí rẹ. Àdúrà wa yẹ kó jẹ́ Kristi, jọ̀wọ́ jẹ́ orí mi. Nítorí bí orí bá ní àlàáfíà, ó lè yanjú ohunkóhun yóò wù kó wá sí iwájú rẹ. Bí nǹkan bá ṣe orí, gbogbo nǹkan yòókù yóò dàrú. Kókó àdúrà: Olúwa jọ̀wọ́ jẹ́ orí mi láti ìsinsìnyí lọ ní orúkọ Jésù. Olúwa jọ̀wọ́ jẹ́ orí mi láti ìsinsìnyí lọ ní orúkọ Jésù. Àmín. Olúwa yóò jẹ́ orí wa láti ìsinsìnyí lọ ní orúkọ Jésù. Olúwabùkọ́lá aya kó tí a mọ̀ sí ìyá ènìyàn rere, ìyá àwọn ọmọ rere àti ọ̀rẹ́ ẹ̀yin ènìyàn rere ló ka ọ̀run ṣíṣí tí òní nígbà tí a máa pàdé ní ọ̀la. Ó dàbọ̀.